Kí ló ń kó sábẹ́ táyà mi náà? Arákùnrin kí ló ṣe ẹ́ náà? Ṣé mo sọ fún ẹ pé mo fẹ́ fọ mọ́tò yìí? Ṣé mo sọ fún ẹ pé mo fẹ́? Ó jẹ́ stop gbogbo eléyìí náà. Kí tí mo gbogbo eléyìí náà? Níbo ni ilé ti wá? Tuale alaye. Kò ní bàjẹ́. Tuale o. Tó tí mo ní kó bá mi fọ mọ́tò. Mo rí pé mọ́tò yẹn dọ̀tí ní alaye. Kí wá ń tiẹ̀? Ṣé wọ́n mọ̀ pé car wash ni mo ń lọ bí mo ṣe lọ. Èmi ò rán ẹjẹ́ pé kó bá. Bọ̀bọ̀ o ti ń bí mi nù o. O ti ń bí mi nù o. Mi ò rán ẹṣẹ́ náà. Àbí wo ni kí ọmọ àrùn yàn ṣẹ́ kó dẹ̀ máa jẹ́ṣẹ́ tí wọ́n rẹ. Tuale alaye má bínú. Anyways, o ṣe tó bá mi fọ mọ́tò mi, mo dúpẹ́ lọ́wọ́ ẹ. Ọlọ́run á ràn ẹ́ lọ́wọ́. Ibi tí wọn náà ti rò pé ìrànlọ́wọ́ máa dé, ìrànlọ́wọ́ á dé torí mi ò rò pé ìrànlọ́wọ́ máa dé bí mo ṣe ń lọ káwọ́ọ̀ṣì mò ń lọ bí mo ṣe ń lọ yìí. Ọlọ́run dẹ̀ tí náà ni máa ti pàdé ẹ̀. O ṣe gan ni o. Alaye mi bá ń fọ ẹ má start mi bá ń fọ mọ́tò yìí tẹ bá sáré ní kẹ kí náà mọ́tò bọ̀lẹ̀ kò ní dà. Alaye bá mú iṣẹ́ mi. Mo ní kẹ bá mú iṣẹ́ tí mi ṣe fún yín. Lè má bí mi kí n bá yín fọ àmọ́ nígbà tí mi rí pé mọ́tò yín dọ̀tí èmi ò ń jẹ́ kí mọ́tò tó bá kọjá ládùúgbò yìí kó wá jó ní dọ̀tí máa sáré bá wọn fọ́ ni. So therefore tó bá dé court ọ̀rọ̀ tó sọ kò wà tenable because mi ò bẹ̀ iṣẹ́ ó kọ̀ wọ́n ẹ́ kó wà ìwà èèyàn gidi ní altruistic behaviour òun ló kọ ṣe you're just being kind mo dey appreciate that okay Ọlọ́run dẹ̀ máa bá mi bless ẹ ṣó ti bọ́ ṣó jẹ́ kí mi máa lọ nísìnyí kó dẹ̀ máa bá tiẹ̀ lọ thank you very much. ẹ̀yin fi bless Ọlọ́run lẹ̀ kàn fẹ́ mi lówó iṣẹ́ mi ẹ jọ̀ọ́. Ó ní mi fún ẹ ní ìlówó tí mo fẹ́ fún ẹ ìwọ ló wà tó dáa mo dẹ̀ ti dúpẹ́ lọ́wọ́ ẹ kí ló tún fẹ́. Alaye máa fún mi lówó gbogbo tẹ́ ẹ̀ ń ṣe yìí mi láìkẹ́ ẹ rí i pé mi ń ṣàpọ́nlé yín ẹ pín mi náà lé mi ń sọmọ ékeré. mo ti kún ẹ lé mo ló ṣe àwàrà àlùbáríkà Ọlọ́run á bùkún ẹ gbogbo iṣẹ́ tó bá ń dáwọ́lé àlùbáríkà rere òun ló máa bá gbogbo ẹ ó ti tó kí ló tún wá fẹ́. Alaye owó ni mi fẹ́ torí owó ni mi ṣe ń ṣiṣẹ́ ṣé kí n máa jalè ló dáa ni. ibo mi ò wá sọ fún ẹ pé kó bá mi fọ mọ́tò o èmi ò mówó yẹn dání mi ì mówó yẹn dání. Alaye tẹ́ ẹ bá kó káàṣì dání ẹ ṣe transfer. Máa ń gba transfer mi ní Opay mi ní Palmpay mi ní Kuda mi ní Money Point. Mo ti wọ̀ báyìí o torí Ọlọ́run tó wọ́n rán ẹ sí mi ní báyìí torí Ọlọ́run. Alaye tètè fún mi ẹjọ́ mo sì ní mọ́tò tó pọ̀ tí mo fẹ́ fọ̀. owó yìí ti ń jẹ́ kí n máa sọ ẹ̀tọ́. Ẹ má bínú. mo ti ń fẹ́ fún sọ̀rọ̀. Ẹ má bínú. tó jọ torí Ọlọ́run jẹ́ ká ẹ̀ǹdì gbogbo kíní kó máa bá tiẹ̀ lọ́jọ́. Alaye àtẹ́ká yìí. Bọ́bọ́ ìwà ó ti ń di nǹkan mi o. Alaye. Bọ́bọ́ ìwà ó ti ń di nǹkan mi. Mi bá yín jà. No ó ti fẹ́ máa di nǹkan mi. Mi lè bá yín jẹ olóore mi ní yín. Olóore òṣìwò ni mo ṣe fún ẹ. Ẹ máa fún mi lówó mọ́tò tí mi fọ. Èmi dẹ̀ ni mi ní fún ẹ lówó mọ́tò tó fọ ó yá dọ̀tí ẹ̀ kí n máa bá tèmi lọ dọ̀tí ẹ̀. Dọ̀tí mọ́tò ó yá dọ̀tí ṣe kí bẹ́ẹ̀ fi yẹ̀pẹ̀ kí bẹ́ẹ̀ fi rà. Alaye tí n bá dọ̀tí ẹ̀ náà máa tún gbowó pé mi dọ̀tí ẹ̀. Mi ti fọ tẹ́lẹ̀ máa gbowó fífọ̀ máa gbowó pé mi dọ̀tí ẹ̀. Ṣé mo mọ̀ ẹ́ rí tẹ́lẹ̀? Ẹ mọ̀ mi rí bọ̀ mi ṣoore fún yín ni ẹ̀yin náà ṣoore padà tí n bá ṣàríṣe yín ẹ̀yin náà pọ́n mi lé padà pọ́n mi lé lẹ́gbọ̀n yẹ mi sí. Èmi ò dẹ̀ wá rún ẹ ń ṣẹ́ torí Ọlọ́run jẹ́ máa bá tèmi lọ. Bàbá ọmọ bá mò ń ṣàpọ́nlé ẹ o tó pé ẹni mò ń lò látẹ̀kan fún ẹ. Òun á jẹ́ kí n kàn ẹ́ lábùkù o mi ń ṣèyàn rẹ o ṣó ya wèrè ṣá.
mi dẹ̀ sọ wẹ́rẹ́ kó fún mi lówó mi kó fún mi lówó mi èló ni wàásù tó fẹ́ san fún mi. o fẹ́ ṣe kí ni èlò ló fẹ́ gbà náà. 50,000 mi ń fọ mọ́tò. jọ́sọ̀ jíyàn gbé fún mi ni. sórí ìgbà tí n bá ṣe ń jíyàn gbé fún ẹ kí n tó gbowó. jọ́sọ̀ pààyàn fún mi ni. ọmọ bá fún mi lówó mi. àbí mo ní kó lọ jàyàn kan ló lè fún mi. torí kò yé mi kò yé mi 50 bay ni mo ń fọ mọ́tò. mọ́tò tó fọ́n 3,000 4,000 àwa rí rẹ́ẹ̀dì 4,500 òun ní kèmí fún 50 bay lé lórí. aláyé 50 bay ni máa ń fọ mọ́tò tètè bá mi dá mi lóhùn jọjọ. bọ̀bọ̀ ó dàbẹ́ ní pé nǹkan kan ṣe é lọ́pọlọ bí a kò tètè lọ sí psychiatric hospital kan bẹ́ẹ̀ wo wèrè tó wà lọ́pọlọ ẹ̀ kan bẹ́ẹ̀ wò sàn ìwọ fẹ́ gba 50k lọ́wọ́ mi ṣé o ṣiṣẹ́ owó sí mi lápò ni àbò mọye abẹ́ òrùn tí máa dúró sí kí n tó gba 1 naira àbí abẹ́ iná tó máa tàn sí mi lórí kí n tó gba 1 naira. kò sí wàhálà mo ẹ̀ṣẹ̀ wá rí i pé wèrè wà lórí ẹ̀ mi ẹ̀ṣẹ̀ rí i pé ó dà pé ó ló ṣì ní ẹ ó dà pé ó lọ́ọ́ fẹ́ ba tiẹ̀ jẹ́ àbí ó dà pé nǹkan ṣe ẹ ṣá torí mi bẹ́ẹ̀ sọ̀rọ̀ ṣe òun ṣe bí olóṣì láwùjẹ ọ̀rọ̀ pé mi bẹ́ẹ̀ sọ jẹ́jẹ́ ní iṣẹ́ tó ná mà o fún mi lọ́wọ́ mi kì í máa bá tèmi lọ sójà wèrè ṣá ó dẹ̀ ń dá mi láàmú elólùwàsó tó lè san ọwọ́ sọ pé mi ìmọ̀ ẹni ìwà tọ̀ Túndé Adérin oyè ẹ̀yin onífíìmù àbẹ́jà wèrè tí máa ha orúkọ yín tó ti máa ń wo fíìmù ẹ ṣé tó pé mi ti gbowó ọjọ́ kan tí mi ń wo fíìmù ẹ lọ́ọ́ ti jẹnẹrétọ̀ mi bàjẹ́ àbójà wèrè àbá fún mi wà sómi tó bá ní mi lára jù o lè pè mí lọ ń kú ọlọ́run àbàtì ẹ jẹ́ bẹ́ẹ̀ náà ni mi ń wọ ẹnu fíìmù ńjọ́ kan tó ń hàgì ọmọ kan ọmọ tó láyà ńlá báyìí ọmọ tẹ́mi ti ń hà ìtì pẹ́ ọmọ tó ti máa ń wo fíìmù báyìí máa ń kọ́m nítorí ọmọ yẹn ó hàgì ẹ̀ sọ àlà fún mi lóhùn. wọn kú ẹ farabalẹ̀ ẹ jẹ́ ká sọ̀rọ̀ ọmọ ìyá sọmọ ìyá tó ti dé báyìí nísìn ṣe rí nísìn ẹ fẹ́ nọ́mbà ọmọ kan ẹ láìkọ́ ọmọ yẹn ẹ jẹ́ ká kúkú ẹ̀ ṣe máa fún nọ́mbà ọmọ yẹn ká dẹ̀ gbà pé mo ti sanwó nìyẹn ó yá. tó bá fún mi nọ́mbà ọmọ yẹn máa gbowó mọ́tò tí mi fọ̀ wá tún fún mi lówó tí mo máa fi tọ́jú ẹ̀ àbí ó yá orí bó ní kí n ti rówó owó tí mi fẹ́ gbà tí máa lọ fi ṣá nǹkan. bá fún mi lówó mi jọ o lè máa ronú pé olórúkọ ṣèbí tí má ti ya times sójú ẹ ìbójú ló ń ta á bójú ìyá ẹ jẹ sínsìn. ẹ farabalẹ̀ òkú ẹ ṣáà gbé mi tí ń respect yín ẹ farabalẹ̀. sanwó mi ẹ yà ṣe 60 ẹ o ti dà mí láàmú ṣé wọn ní gbowó pos tí máa ti gbowó ni. bàbá bó ṣe ń pọ́n máa di 70 o ó dà pé òun mọ ibi tó wà. ọ̀nkú 50 la sọ tẹ́lẹ̀ náà. bàbá mi lè gbà kọjá 60 àmọ́ ṣe gba 50 pẹ̀lú wàhálà tí mi ti ṣe. ẹ pé account number yín. ilé tó ń wẹ̀ ń gbọ́n ó yà wèrè ni. ẹ má bínú ẹ pé account number yín. orúkọ aṣọ òní lẹ́fù èlò ló alákàntì rẹ̀. ọ̀nkú. mo fẹ́ wo bóyá ó pọ̀ mẹ́. ó pọ̀ kó sì pọ̀ kọ́ bóyá ṣe 65 ṣe 65. ẹ jẹ́ sọ 55. ó dà mo ti fẹ́ ṣe 60 65. bóyá ó pè. okay. 90 okay. 5319 okay. 96 okay. bóyá tẹ̀. ó ti tẹ́ o. èmi gidi bàbá àgá yìí máa ń láìkí bàbá ọmọ fíìmù ṣe o bó ṣe ga tó sígbẹ̀rẹ̀ ọmọ fíìmù ṣe gan òun àmì àwọn tó yẹ pé tó máa ń ṣe fíìmù àwọn èèyàn máa ń wò pé èèyàn gidi ló ṣe fíìmù yìí nǹkan ò ní ṣe mí ẹ ó lè máa. bá mi yọ kọ́tẹ́ fi sábẹ́ mọ́tò mi. ó yà wèrè ni èmi ní kí n bẹ yọ tí mo kó sáré mọ́tò mo ṣe wàhálà kó síbẹ̀ bá tún ṣe wàhálà yọ tó gọ ni ọ̀bọ̀lá yọ kíní ìjọ àbójà wèrè yọ wèrè tó kó síbi kíní ìjọ. ìjọ yẹn wá kó wá mú sórí ẹ̀ òpònú mú sórí ẹ̀ àgbẹ̀ fún mi nọ́mbà ẹ̀ kí mi nọ́mbà ní wọ́n máa pè ẹ́ ní sórí ọmọ ní sórí yàtọ̀ fún mi nọ́mbà ẹ̀. èsì olú yẹn ti mú mi gan sa. ẹ pẹ̀lẹ́ ó yá bá mi pè. àní ò fún mi náà. elébùkún ni bàbá ìṣá lè fún mi nọ́mbà àwọn ò ṣe 60 bí kí tí mo kí n pè fún ní 200 aláìwọ máa ṣe mi lè rí báàkì kí n léwèrè kí sáré ó dára wàá gba bí ń jọ mi 700 ní má bẹ́ẹ̀ fọ́ gbogbo owó tẹ máa ń gba owó wa tẹ máa ń gbà ẹ̀ máa gbà padà lọ́wọ́ ẹ̀. ẹ ti lọ bẹ́ẹ̀ ẹ sáré sọ̀rọ̀ ajé èké.